ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹni tó ń wò mí nílé. Àsìkò àbọ̀ sórí ètò yín ètò wa Oore Ọ̀fẹ́ lónìí. Orí ọ̀rọ̀ wa fún ti òní òun náà ni kí ni ó wà ní ọwọ́ rẹ. Ìwé Ẹ́kísódù orí 4 ẹsẹ̀ 1 sí 5 òun ni a ó fi kẹ́kọ̀ọ́ nígbà tí a ó tẹnu mọ́ ẹsẹ̀ 2 rẹ̀. Ó kà báyìí pé Mósè dáhùn pé wọn kò ní gbà mí gbọ́, wọn kò tilẹ̀ ní fetí sí ọ̀rọ̀ mi. Wọn yóò wí pé Olúwa kò farahàn mí. Olúwa béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló wà ní ọwọ́ rẹ yìí? Ó dáhùn pé ọ̀pá ni. Olúwa ní sọ ọ́ sílẹ̀. Mósè bá sọ ọ́ sílẹ̀, ọ̀pá náà sì di ejò. Mósè bá sá sẹ́yìn. Ṣùgbọ́n Olúwa sọ fún Mósè pé na ọwọ́ rẹ kí o sì mú un. Ejò náà Mósè sì mú ejò náà. Ọ̀yọ̀ náà sì padà di ọ̀pá mọ́ lọ́wọ́. Olúwa wí pé èyí yóò mú kí wọ́n gbàgbọ́ pé Olúwa Ọlọ́run àwọn bàbá wọn, Ọlọ́run Ábúráhámù, Ọlọ́run Ísákì àti Ọlọ́run Jákọ́bù ni ó farahàn ọ́. Èyí ni ẹ̀kọ́ wa. Ohun tí a ó tẹnumọ́, ẹsẹ̀ tí a ó tẹnumọ́ òun náà ni ẹsẹ̀ 2. Olúwa béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló wà ní ọwọ́ rẹ? Ó dáhùn pé ọ̀pá ni. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá gbé yín ga nítorí pé ẹ tún mú wa láti pàdé pọ̀ láti gbọ́ ọ̀rọ̀ yín lónìí. A dúpẹ́ nítorí pé ẹ sọ ọ̀rọ̀ yín sáyé wa. Ògo ni forúkọ yín. Ọ̀rọ̀ yín fúnra yín látòkè wá. Olúwa sọ ọ́ sínú ayé wa lónìí. Bá wa pàdé ní ọ̀gangan àìní wa. Jésù Olúwa wa. Gẹ́gẹ́ bí mo sọ fún wa pé orí ọ̀rọ̀ wa òun náà ni kí ni ó wà ní ọwọ́ rẹ. Tí a bá wo Bíbélì tí a kà yìí, a rí Mósè àti Ọlọ́run tí wọ́n ní ìtàkùrọ̀sọ. Mósè ni Ọlọ́run rán níṣẹ́, ṣùgbọ́n Mósè ń ṣe àwáwí oríṣiríṣi láti rí pé òun ò jẹ́ iṣẹ́ tí Ọlọ́run rán. Kò sì sí ìdí méjì tí Mósè fi ń ro wípé òun ò lè ṣe iṣẹ́ yìí ju wípé ó ríra rẹ̀ bí aláìpé, ó ríra rẹ̀ bí aláìyẹ, ó ríra rẹ̀ bí ẹni tó jẹ́ wípé kí mo ní tí wọ́n fi tọ Fáráò àtàwọn èèyàn wọ̀nyí lọ. Ẹ mọ́ gbàgbé wípé Mósè sá kúrò ní ilẹ̀ Íjíbítì tí ó fi dé ibi tí ó wà ní. Nígbà tó sì sá débi tó dé yìí, tọ́lọ́run wá sọ pé ó padà lọ. Nǹkan kan ló ṣẹlẹ̀ láàrin òun àtàwọn èèyàn wọ̀nyí kódà tó lè mú ẹ̀mí rẹ̀ lọ. Tó bá tó wá padà, Mósè rí bí wípé ṣé n ò ní lọ kó sọ́wọ́ ikú lọ́dọ̀ Fáráò àtàwọn tí ń wá mi. Bẹ́ẹ̀ ni ọmọ Ísírẹ́lì gan ò ní gbà mí gbọ́, kódà wọn ò tiẹ̀ rí pé apààyàn àgbà yẹn òun ló padà dé yìí. Ṣùgbọ́n Ọlọ́run fẹ́ fún Mósè ní ohun tí a lè pè ní ìdánilójú láti mọ̀ wípé ohun tó o nílò láti ṣàṣeyọrí tàbí láti mú ètò àti ète mi ṣe fún ọ nínú iṣẹ́ tí mo fẹ́ rán ọ, kódò ń bẹ lọ́wọ́ rẹ̀, ìwọ ló kàn mọ́. Náà ìdí nìyẹn tí ìbéèrè tí a béèrè ní ọwọ́ rẹ̀ yìí tó fi wáyé ní ẹsẹ̀ 2 wípé Olúwa béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni ó wà ní ọwọ́ rẹ̀. Ohun tí Mósè dáhùn òun ni pé ọ̀pá ní ń bẹ lọ́wọ́ mi. Ohun tí Mósè ń rí lọ́wọ́ rẹ̀ òun ni ọ̀pá táwọn Fúlàní ń pè ní sàǹdá, èyí tí wọ́n fi ń da ẹran káàkiri, tí wọ́n fi na ẹran sí ìna ẹran sọ, láì mọ̀ wípé ohun kan pàtàkì tí ó mú òun ṣàṣeyọrí òun ló ń bẹ ní ọwọ́ rẹ̀. Ohun tí mo fẹ́ kí á mọ̀ lónìí tí Ọlọ́run sì ń bá wa sọ nínú Oore Ọ̀fẹ́ tòní òun náà ni wípé láti mú ète tàbí ètò Ọlọ́run ṣẹ lórí ayé wa. Now Ọlọ́run ní àwọn nǹkan kan nínú wa tí a lè pè ní àwọn àlùmọ́ọ́nì tàbí ọrọ̀ tó pamọ́. Ó dìgbà tí a bá tó mọ àwọn nǹkan wọ̀nyí kó tó dàbí wípé a ó lè ṣe àṣeyọrí. Náà ohun àkọ́kọ́ ni pé Ọlọ́run ò dá ẹnì kankan láì ní nǹkan kan nínú rẹ̀. Kò sẹ́nìkan tọ́lọ́run dá ní kòròǹfò sáyé. Kò sẹ́nìkan tọ́lọ́run kàn dá pé sáà máa lọ. Gbogbo èèyàn ló ní nǹkan kan nínú rẹ̀ tó lè mú ṣe
àṣeyọrí. Now nígbà tí Ọlọ́run sì dá àwọn àbùdá tàbí àlùmọ́ọ́nì yìí mọ́ wa tí ó mú wa jẹ́ ní tó yẹ kí a jẹ́, ó wá kù sọ́wọ́ wa láti mọ̀. Olúwa ń béèrè lọ́wọ́ èmi àti yín náà lónìí bó ṣe béèrè lọ́wọ́ Mósè ńgbà yẹn. Ẹnìkan ń wò mí, ẹnìkan ń gbọ́ mi, ẹnìkan ń rí mi lásìkò yìí tó náà ń béèrè lọ́wọ́ ara rẹ̀ pé ǹjẹ́ mo lè jẹ́yàn báyìí? Ǹjẹ́ mo tiẹ̀ ní nǹkan kan tí mo lè fi wúlò láyé? Ǹjẹ́ nǹkan kan ń bẹ tí mo lè fi yàtọ̀ tèmi náà fi lè jẹ́ ntọ́lọ́run fẹ́ kí n jẹ́? Ìbéèrè t'Olúwa ní kí n béèrè lọ́wọ́ rẹ náà ni pé ǹjẹ́ o mọ̀ pé nǹkan kan ń bẹ lọ́wọ́ rẹ? Ohun tó wà lékawọ́ rẹ, ohun tó wà nínú rẹ tó kàn rò pé ṣe bẹ́bùn lásán ni, kì í ṣe ẹ̀bùn lásán. Ọlọ́run ní ó sì fi ibẹ̀ pamọ́ fún ọ láti lò ó fún àṣeyọrí ayé rẹ ni. Mósè ṣe àwáwí oríṣiríṣi tí mi ò ní lè mẹ́nubà ní àkókò yìí, oríṣi bí àwáwí bíi 7 òun ni Mósè ṣe nítorí pé kò fẹ́ jíṣẹ́ yẹn. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n tẹ̀síwájú nígbà tí Ọlọ́run ń béèrè ìbéèrè yẹn lọ́wọ́ rẹ̀ bákan náà. Now tí mo sì ló ń béèrè lọ́wọ́ èmi àti ìwọ náà. Now ohun kan míì tí mo fẹ́ ká kíyèsí òun náà ni pé ẹnìkan lè máa béèrè lọ́wọ́ ara rẹ̀ ní òwúrọ̀ yìí tàbí ní ọ̀sán yìí tàbí lálẹ́ yìí wípé ẹ dákun kí ni tí mo lè fi jẹ́ èèyàn? Gbọ́ o, tá a bá béèrè pé kí ló wà lọ́wọ́ rẹ tàbí tí mo béèrè lọ́wọ́ ara mi pé kí ló wà lọ́wọ́ mi, ìwọ tó ń wò mí yìí, ìwọ tó ń gbọ́ mi, gbọ́ àwọn tó wà lọ́wọ́ rẹ wò. Ohun àkọ́kọ́ ni pé àlùmọ́ọ́nì kan ń bẹ nínú ayé rẹ. Mo rò pé ọmọ tí wọ́n ń pè ní àlùmọ́ọ́nì, àwọn náà ní ọrọ̀, àwọn nǹkan tó ṣeé sọ̀rọ̀, ohun àmúsọ̀rọ̀, ohun tó wúlò fún ni ó ń bẹ nínú rẹ ṣùgbọ́n tó dàbí ipò pamọ́. Ohun àkọ́kọ́ nìyẹn, Mósè náà mọ̀. Ohun kan kejì tó yẹ kó o mọ̀ ni pé ògo kan ń bẹ nínú rẹ tó farasin bó o ṣe ń wò mí yìí. Ògo kan ń bẹ tó jẹ́ pé ó kàn nílò nǹkan kan láti rú sókè, láti gbé e jáde. Ó kàn nílò ẹnìkan tí ó jí ọmọ. Ó dá mi lójú wípé tí Ọlọ́run ò bá farahàn Mósè tàbí tí Ọlọ́run bá kàn tẹ́tí sí àròyé rẹ̀, kí ni ń bẹ lọ́wọ́ mi, kí ni ń bẹ lọ́wọ́ mi, mi ò jẹ́ nǹkan kan, rẹ́ lòmíì, akólòlò ni mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí Mósè ṣe ń ṣàwàwí bí wọn náà ṣe ń ṣe lónìí. Ẹ gbọ́, ohun tó dájú ni pé Mósè ọkàn ṣègbé dànù. Bẹ́ẹ̀ ni àwọn tọ́lọ́run fi sínú rẹ̀ ó sì parun. Bẹ́ẹ̀ ni ò ní jíṣẹ́ yẹn. Ṣùgbọ́n tí mo mọ̀ náà ni pé nítorí pọ́lọ́run lè béèrè yẹn lọ́wọ́ rẹ̀. Ọlọ́run fi ń tọ́ yẹ kọjá àbí ń tó wà nínú rẹ̀. Olúwa fi hàn. Ará nu Olúwa ń sọ fún wọn pé nǹkan kan ń bẹ nínú rẹ̀ bí mo ṣe sọ náà. Ògo kan ń bẹ nínú rẹ̀. O nílò kó orí sókè. Àdúrà mi nìyí lónìí fún ọ wípé ohun kankan tí ń bẹ nínú rẹ tí ó fi ọ̀ràn fáyé rí, tí ó mú ète àti ògo Ọlọ́run ṣẹ láyé rẹ, olùrànlọ́wọ́ látòkè wá tí yóò fi hàn ọ́ tó fi mọ̀ pé o ní nǹkan kan nínú. Olúwa darí rẹ̀ sí ọ lónìí lórúkọ Jésù. O ò sì ní ṣàṣedànù mọ́ torí ọ̀pọ̀lọpọ̀ nítorí pé wọn ò mọ ohun tó yẹ wọn ó ṣe, wọn kàn ń rìn káàkiri ni, wọn á lọ síwá, wọn á lọ sẹ́yìn, wọn á kódà àwọn tí ò yẹ kí wọn ó sìn ni wọ́n ń sìn. Wọ́n ń ṣẹrú lábẹ́ àwọn tí ò yẹ kí wọ́n ti ṣẹrú nítorí pé wọn ò mọ ohun tó ń bẹ ní ọwọ́ wọn. Gbọ́, ìwọ náà ní nǹkan kan tó fi lè jẹ́ èèyàn ńlá. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì ọkọ̀ àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ̀ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta. Ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú ètò òun ní ìfọwọ́ sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 àbọ̀. Sígbà wo? Sí aago 6 àbọ̀. Àràárọ̀. Ní ilé iṣẹ́ ìmáwòrán. Ohun kan kẹta tí mo mọ̀ pé ó ń bẹ nínú rẹ bó ṣe ń wò mí, òun náà ní ẹ̀bùn tó ti ṣàmúlò. Àwọn ẹ̀bùn tó sùn, àwọn ẹ̀bùn tó nílò kó o jí wọn, kó o sọ fún wọn wípé jí ìwọ ògo mi, jí ìwọ ẹ̀bùn yìí, Ọlọ́run nílò rẹ níbìkan àti níbìkan. Nígbà téèyàn bá ní ẹ̀bùn nínú, bí ọ̀bá ti rí ibi tí ó ti gbé jáde, ẹ̀bùn yẹn lè jẹrà, ẹ̀bùn yẹn lè parẹ́. Ó sì ṣeéṣe tí nǹkan kan bá ṣòfò títí yóò padà ṣòfò náà ni. So má wulẹ̀ jẹ́ kí ògo yẹn ó dákẹ́ mọ́, má jẹ́ kí ẹ̀bùn yẹn ó wà ńbẹ̀ láì ṣiṣẹ́ kankan mọ́, má fún ní ààyè láti ṣòfò kó má bàa ṣòfò. Dìde lónìí, wo kíní ń bẹ́nu rẹ tó yàtọ̀ sí tẹlòmíì. Bálabàlá tó ń ṣe yẹn, ìwọ dìde ṣé bálabàlá káyé orí ọ̀rẹ́ nìkan tí Ọlọ́run ó lò fún ọ lónìí láti sọ bálabàlá yẹn di tòótọ́ lórúkọ Jésù. Yóò dẹ̀ rí bẹ́ẹ̀. Ohun kan kẹrin tó ń bẹ lọ́wọ́ rẹ
òun náà ni pé àwọn ohun tí a lè pè ní agbára ìkọ̀kọ̀, agbára téèyàn ò mọ̀, téèyàn ò tiẹ̀ mọ̀ pé ó ń bẹ lọ́wọ́ òun. Torí Mósè gan ọmọ ọ̀pá ló rò pé ń bẹ lọ́wọ́ òun, ṣùgbọ́n Olúwa sọ pé ọ̀pá kọ́. Nígbà ó sì ó ní sọ́ọ̀lẹ̀, nígbà ó sọ́ọ̀lẹ̀ ejò ló dà. Ṣé pé ọ̀pá tí mò ń mú kiri tí mo fi ń da àwọn àgùntàn dá ẹran kí, ṣé pé ó lè ṣiṣẹ́ agbára débi pé yóò tún paradà di ẹranko fúnra rẹ̀ tí ó dejò? Mósè gan bẹ̀rù agbára tí ọ̀pá yẹn dì, ó sá sẹ́yìn fún, nítorí pé eléyìí sọ̀pá mi tí mo kàn mú kí mọ́ ó ti kú ọlọ́pàá wọn gbọ́dọ̀ súnmọ́. Ṣé bóun ló mú lọ́wọ́ tẹ́lẹ̀? Kí lé tí ò sáré gbámú? Ìyẹn lè gé jẹ́ nítorí ipò ti dágbára. Ẹnìkan ń bẹ, ó ń gbọ́ mi, ó ń wò mí. Gbọ́, agbára kan ń bẹ lọ́wọ́ rẹ tó o lè fi jẹ́ nǹkan tó jẹ́ pé gbogbo àwọn tán ti ń fojú tẹ́ḿbẹ́lú rẹ tẹ́lẹ̀, gbogbo àwọn tí wọ́n rò pọ̀ jẹ́ nǹkan kan, wọ́n sáré tọ̀, wọ́n ṣe kúbẹ́kúbẹ́ lábẹ́ rẹ, wọ́n ṣe yẹ ẹ̀sà fún ọ. Ohun tó nílò náà ni pé mọ̀. Ní kété tó sá sẹ́yìn Olúwa rẹ́rìn Mósè oníṣà sórí tó sọ tó bọ́lẹ̀ kí ló wà wájú ó léjò ni lọ mú ẹ̀sà ẹni kì í ṣe kí ni àní o mú. Kódà ó sọ pé gba ní ìrùmú. Á dẹ̀rí pé nínú ọ̀rọ̀ àwa ènìyàn tàbí ní àṣà Yorùbá ẹni ọba méjò ń dìgan ń wá ìjà, ṣùgbọ́n Olúwa ní gbá ìrù rẹ̀ mú nítorí pọ́mọ̀ pé ìwọ ló lágbára yẹn, ìwọ ló sọ́ọ́lẹ̀, ìwọ náà ló lè mú. Agbára kan bẹ lọ́wọ́ rẹ táwọn kankan ò lè lò àfi tí ìwọ gangan bá gbà mú fúnra rẹ̀. O nílò kọ́ ọmọ kó o sì gbà mú kó o lè ṣe àṣeyọrí nípa rẹ̀. So o nílò rẹ̀ gidi. Nígbà wàá gbá ejò yẹn mú tán kí ló ṣẹlẹ̀? Bíbélì wípé Olúwa ní ọya kí ló dì lọ́wọ́ rẹ padà? Ó ló tún ti dọ̀pá mi. Ọwọ́ àwò tẹ́lẹ̀ sọ kí ló wà lọ́wọ́ rẹ tí mo mọ̀ pé tí wọ́n bá tún bi Mósè lébeèrè yẹn padà pé kí ló wà lọ́wọ́ rẹ nísìn, yóò sọ nǹkan bí oríṣi ogún tí kò dáhùn tẹ́lẹ̀, torí nǹkan ẹyọ̀kan tó wùn rí tẹ́lẹ̀ náà ni ọ̀pá. Ṣùgbọ́n ní kété tí ejò yẹn bọ́lẹ̀, tí ọ̀pá yẹn bọ́lẹ̀ tó dejò tó sì mú padà tán, ó di nǹkan míì tó ń sọ wípé tó lè sọ pé ẹ̀sà kìíní agbára ni o, kìíní ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí. Olúwa wá ń sọ fún pé èyí ni ó fi hàn ọ́ tó o bá débi tó ń lọ wípé Olúwa Ọlọ́run àwọn bàbá rẹ, Ọlọ́run àwọn bàbá àwọn tó ń tọ̀ ọ́ lọ gangan, Ọlọ́run Abraham wọ́n gba Abraham gbọ́, Ọlọ́run Isaki wọ́n gba Ọlọ́run Isaki gbọ́, Ọlọ́run Jákọ́bù bàbá wọn lọ farahàn. Nígbà wọn bá sì rí àmì yìí wọ́n mọ̀. Ìwọ náà lónìí tí ò jí ọjẹ́ nǹkan kan tí ó sì jí owúlò náà ni pé ayé ò tí ì rí nǹkan kan tí wọ́n fi lè mọ̀ pé ọ yàtọ̀. O nílò nǹkan tó yàtọ̀ kó o lè tayọ. Àwọn nǹkan yẹn sì ń bẹ nínú rẹ. Olúwa ti fi tó yàtọ̀ pamọ́ sínú rẹ. Ìwọ ló nílò kó o mú jáde kí o lè tayọ láyé. So ṣàwárí ohun tó pamọ́ tí a dá mọ́ ọ. Olúwa dá nǹkan kan mọ́ ọ tó pamọ́ nínú rẹ. Ohun kan yìí o ní ó mú ọ yàtọ̀ kí wọn náà lè tayọ láyé. Lórúkọ Jésù yóò sì dára fún ọ. Gbọ́, ẹnìkan wà níbí lónìí tó ń ráre kiri, tó kàn ń dààmú kiri tí ọmọ tó ní tàbí ẹ̀bùn tó ní. Ohun tí mo sọ lónìí ni pé lórúkọ Jésù Olúwa ṣàwárí ẹ̀bùn yẹn nínú rẹ̀. Ẹ̀bùn yẹn wú jáde, ó fọhùn fàyè rí. Lórúkọ Jésù bẹ́ẹ̀ ni yóò rí. Ẹnìkan wà níbí tó ń la nǹkan kan kọjá. Gbọ́, gbogbo ohun tó ń là kọjá lónìí, ohun tó lè fi yanjú ìṣòro yẹn ń bẹ ní àyíká rẹ ṣùgbọ́n ò tí ì mọ̀. Ẹni tó lè bọ́ yanjú rẹ ń bẹ ní àyíká rẹ ṣùgbọ́n ò tí ì mọ̀. Ọmọ ẹni ó yẹ ó képe. Mo sọ fún ọ lónìí pé lórúkọ Jésù Olúwa bá ìṣòro yẹn pàdé. Ẹni tí ó lò láti yanjú ìṣòro yẹn gangan Olúwa fi fún ọ. Gbọ́, ìkànnì tí ẹ̀ ń wò yìí òun náà ni ìkànnì tí a pè ní Seed of Life Television láti agbègbè Odò Ọ̀nà ní ìlú Ìbàdàn. Mo fẹ́ kí a tẹ àmì pupa tí ó wà ní ìsàlẹ̀ ohun tí à ń wò yẹn kí a sì rí wípé à ń gbádùn ètò yìí ní gbogbo ìgbà. A ó tún pàdé níjọ́ mẹ́jọ. Àlàáfíà fún yín. Ẹ jẹ́ á gbàdúrà. Orúkọ Jésù. Ọlọ́run àwọn èèyàn rẹ ti gbọ́ ọ̀rọ̀ rẹ, ohun tó wà lọ́wọ́ wọn tí ó sọ wọ́n dé èèyàn láyé. Lórúkọ Jésù Olúwa ọ̀yá fi hàn wọ́n. Bẹ́ẹ̀ ni kó rí. Jésù Olúwa wa. Àmín.